kò sáyè ìjó mọ́ o ẹ ti gbọ́ mi wọ́n ti wà on strike kódà mo ti gbọ́ lúdé kí n tún wá jó fún yín mò ń bọ̀ ayé yín ni mo wá èmi àti yín ń jà Nàìjíríà ò ní sùn gbogbo yunifásitì ò ní sùn à ń jà kí n tún jó màá jó fún yín láti January this is November going to December ẹ ní sọ fún mi pé Lizzy fún mi ní slimming tea kan Lizzy scarf orí ẹ̀yẹn mu wá gáwọn ọrùn ẹ̀yẹn èlò ni kẹ̀dẹ̀ dáwó lẹ̀ ẹlòmíà price kan ló fẹ́ lọ sọ fọ́kọ òun ẹ sọ fọ́kọ yín tẹ́lẹ̀ kẹ́ tó wá price ọjà kí n tún jó àbí ẹ ti ń retí jó mo ń bọ̀ wá jó mo ń bọ̀ wá mo mí nìyí pa àwọn kan tí ẹ ń bá mi rà mo dúpẹ́ gbogbo ẹni tẹ́ ń bá mi rojú òní tì yín ebi ò ní pa yín ẹ ní wà kísà kẹ́yìn aṣọ mo dúpẹ́ ẹ̀yin lẹ̀ jẹ́ kébi pa mi compared to ijó tí mò ń jó ó yẹ kí n máa tà tó up to 1,000 to 2,000 pieces per day èmi á jó fún yín ẹlòmíì akọjá bẹ́ẹ̀ kò ní láìkì lásán ẹlòmíì á ní lára àti ṣe láìkì ó dẹ̀ wọ 2019 ó ní year of resolution year of change ṣé change ni wọ́n ṣe yìí change ìkà ẹ wá gbọ́ mi o ẹ gbọ́ mi dáadáa kẹ́ gbọ́ èmi àti yín ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin wa tẹ́ ẹ bá sùn ẹ gbọ́ mi tẹ́ ẹ bá gbọ́ wíníwíní èmi ni tẹ́ ẹ bá bomi sórí tó bá kàn yín lẹ́sẹ̀ èmi ni mo wà bẹ́ẹ̀ tó bá dijọ́ Christmas tẹ́ ẹ lọ sí church àbí mosque tó wá gbà I just want to say bàbá o tó bá gbọ́ kwara èmi ni abíyá ẹ ló ya aṣọ ni tó wá dọjọ́ New Year tẹ́ wá múdi yín ṣùkele ìdí ẹlòmíì báyìí bọ̀ kele ni ẹ̀bà mi jí jọ tẹ́ wá jọ sẹ́yìn tí ò dẹ̀ ń ṣọ̀dọ̀ mi lẹ́tí raṣọ tẹ́ bá gbọ́ fòó zipu yín ló yọ. I'm not joking with you. I'm hungry. New Year ńkọ́ first Sunday of the year ẹ tún ní raṣọ ó nígbà tí n bá wá phone number yín kí n pè yín pa àbí kí n wá address ilé yín kí n fi truck kó aṣọ débẹ̀ lẹ́mọ tó mọ̀ pé mo mí ní business kí n tún wá jó mo ń bọ̀ kí n jó kẹ́ tún copy. ẹ má bínú àgbà tí obìnrin lọmọ ẹ ń pọ̀ ẹ wá jó ẹjọ́ ẹ má bínú ẹjọ́ àgbà tí òbínú àríkè bí apá wèrè ló máa fi pọ́ọ̀tì ọ̀rọ̀ Nàìjíríà wọ́n stubborn gbàgbà kan wà tí òbínú kò ní rí sweet rà ká má tí ì sọ pé bisikíìtì ẹ pé ọmọ ẹ pọ̀ jọjọ ọmọ olóhùn pọ̀ jọjọ. ẹ jèbùrẹ́ olùgbẹ̀bẹ̀ ẹ jèbùrẹ́. àwọn olùgbẹ̀bẹ̀ kan ni mo gbọ́ agbólùkẹ́ abikílẹ̀ ń pè àwọn olùfarígá ló wà nílẹ̀ tó bá ní kí laṣọ yín nílé aláró aṣọ Lizzy Anjorin lẹ gbọ́dọ̀ wọ̀ débẹ̀ aṣọ yín nílé ajérò Lizzy Anjorin clothing ló yẹ kó jẹ́ àwọn kan wà wọ́n ra lé lọ́wọ́ mi instead kẹ́ pè mí kí n bá yín ṣe interior deco ẹ̀yin á wá máa rìn kiri ẹ lọ máa ra kíá fúnra yín lọ́jọ́ Christmas àbí New Year tẹ́ bá gbọ́ jìgì àjígì ẹ̀yin lẹ jígì sínú chíà yìí kí lè rẹ yín ó ra lé lọ́wọ́ mi wọ́n lè gbé fún mi Lizzy bá mi ṣe interior deco lọ́wọ́ ṣíkíní lára yín wà tó ń wò mí tó jẹ́ followers mi ilé yín gbogbo ẹ̀ ló ti yọ green létí gbogbo ilé ló ti sún mi wọlé ẹlòmíì pààrọ̀ ẹ̀ ti ṣí kò dẹ̀ nílé pè mí Lizzy jọ pààrọ̀ yìí ti ṣí wá bá mi ṣe padà Lizzy ara lé ti ń sun mi kí la máa rí ṣe sí i ó dà kí ni mo gbà lọ́wọ́ yín tẹ̀lé dáríjì mi kí ló wà láàrin èmi àti yín tẹ̀lé fà mí fọlọ́run mo ń bára fún yín mo ń bínú gidi gan ni Christmas ti wọlé tán kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí n jẹ tẹ́ bára jọ ẹ sọ pé yín followers ẹ wá kóra yín kú bẹ́ẹ̀ followers mélòó kálẹ̀ ń tàn ẹ má follow mi tẹ́ bá ti bá mi raṣọ àlọ́ wá follow yín bẹ́ẹ̀ má bá mi ẹ má follow mi tẹ́ bá fẹ́ follow mi ẹ raṣọ ẹ má ṣe mí lórí followers millions tẹ́ẹ̀dẹ̀ nílé raṣọ àbórígbà tí bá ṣí gbogbo makeup ojú mi kẹ́ tó mọ̀ pé yà ń jọ̀tá mi àbí kí n tú gèlè fún yín òun rèé tí àròwó ṣe wíìgì rọ́bà lọ fi múrun mọ́lẹ̀ ṣe fẹ́ pàyà yín ni ẹ̀ẹ́dẹ̀ raṣọ ẹ raṣọ kẹ́ ẹ ralé kẹ́ ẹ ralẹ̀ kí ni mo ṣe fún yín òun rèé okòndòrò orí ẹ yóò lè po gbogbo àwọn ẹgbẹ́ mi ló ń lo wíìgì ẹ wò àtàmọ́lẹ̀ ni pẹ̀lú rọ́bà ọmọ òkókó wá ní kí n wá jó mo ń bọ̀ ayé yín ni mo wá kí n wá jó mo ń bọ̀ wá jó. ẹ tiẹ̀ sì jó tèmi ní ẹ má bínú délẹ̀. ẹ lọ ra petrol wá. a ní ẹ má bínú délẹ̀ sẹ́. bẹ́ẹ̀ bá fẹ́ wàhálà promo ti bẹ̀rẹ̀ kẹ́ pè mí kájọ yanjú ẹ̀ iye tẹ́ bá máa fẹ́ máa sọ díẹ̀ díẹ̀ ní kẹjẹ́ kájọ sọ̀rọ̀ promo ti bẹ̀rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ pè mí kẹ́bẹ̀rẹ̀ tọrùn mi yìí méjì ló wà nílẹ̀ bá àwọn míì náà wà nílẹ̀ àwọn scarf lóríṣiríṣi ẹlòpọ̀lọpọ̀ ló pè gèlè scarf ni
ló wà lórí ṣíṣe kẹ́ ẹ pè mí kẹ́ ẹ jẹ́ kí inú mi lè wálẹ̀ téèyàn bá ń bínú èèyàn máa ń ṣe nǹkan tínú ẹni yẹn máa fi rọ̀ ni bẹ́ẹ̀ ṣe ni pé mò ń bínú yìí ẹni bẹ̀rẹ̀ sí ni máa raṣọ kọ́kàn mi lè wálẹ̀. kọ́sọ́mà ló wọlé dé náà kọ́sọ́mà ti dé ẹ ti rí ọkàn mi ti wálẹ̀ mo lọ́ọ̀bù yìí mò ń bọ̀. irú sáà ìjọwọ́ lẹ̀ ń jó ìsísí mi. àwọn jó ológo rèé ológo Diamond.